Gbegede tún gbiná o ẹ̀yin èèyàn nípínlẹ̀ Borno. Àwọn atiláwí, àwọn afẹ̀míṣòfò, àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni wọ́n ṣe àkọlù sí agbègbè méjì kan lọ́jọ́ 13 oṣù táwánú rẹ̀ yìí àti òní olónìí gangan tó jọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 táwánú rẹ̀ yìí. Ẹ wò máa gbé yín débẹ̀. Àwọn atiláwí yìí wọ́n bà yé àwọn èèyàn jẹ́, bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn èèyàn lọ rẹ́kẹrẹ́kẹ́. Ẹ wo comment section fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí lórí Telegram channel wa àti WhatsApp channel wa. Ẹ wá wo bókù ṣe sùn lọ rẹ́ẹ̀rẹ́. Ẹ̀yin èèyàn, mo ti gbóhùn tẹ́ mọ́ jẹ́dé àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn ajá àbálẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì máa láǹfààní láti máa gbọ́ lọ́jọ́ 13 oṣù karùn-ún ọdún 2026 táwánú rẹ̀ yìí. ìyún bí ìjẹta báyìí ni wọ́n sọ o. Àwọn báńdíìtì wọ́n ní wọ́n gbọ́ fìrìnfìrìn pa àwọn gégigégi kan, àwọn rẹ́girẹ́gi wọ́n ń bẹ nínú igbó ní agbègbè kan tí wọ́n ń pè ní Askri Uba Local Government Area nípínlẹ̀ Borno. Wọ́n ní bó ṣe ń gbọ́ ohùn pé àwọn nǹkan rẹ́ igi nínú igbó. Ṣé ń rí àwòrán tẹ́ ń wò sálẹ̀ yìí? Ẹ̀rọ ku àwọn tí wọ́n pa nínú igbó. Wọ́n láwọn ọkùnrin mẹ́ta, àwọn gédé ọlọ́run mẹ́ta ni wọ́n wọnú igbó lọ tí wọ́n bẹ̀ sí ń rẹ́gi. Làwọn báńdíìtì, àwọn terrorists afẹ̀míṣòfò ló bá bẹ̀ sí ń gbóhùn bí machine wọn yẹn bó ṣe bẹ̀ sí ń rẹ́gi. Wọ́n ní kíní yẹn gangan ni wọ́n gbọ́ ni wọ́n wá trace wọn wá. Wọ́n nígbà tí wọ́n fi débẹ̀ pa àwọn mẹ́ta ni wọ́n bá ń bẹ̀. Wọ́n kọ́kọ́ yìnbọn pa àwọn méjì nínú wọn náà. Wọ́n pa wọ́n dànù nípa àfọ́náfọ́nsú. Òkú wọn ń bẹ ń comment section lórí Telegram channel wa àti WhatsApp channel wa. Ẹ̀yin tẹ́ ò tí ì follow àwọn channel yẹn ẹ̀ ń miss torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò tá a láǹfààní láti máa post síbí la máa ń fi sórí àwọn channel yẹn. Link ẹ̀ ń bẹ ń comment section wa. Àyè ti Telegram ni o, àyè ti WhatsApp ni o, méjèèjì lẹ́ máa bá ń bẹ̀. Ẹ tẹ̀ yóò gbé yín lọ síbẹ̀ bàgẹ́ kẹ́ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú tó sùn lọ rẹ́ẹ̀rẹ́. Níjẹta yìí ni o níṣẹ̀lẹ̀ àbàmì yìí ló wáyé nípínlẹ̀ Borno ní Askri Uba Local Government Area. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní ẹni tó ní ọkọ̀ yẹn gangan ó ló fẹsẹ̀ fẹ́ǹtì ẹ̀ ní o, orí kò yọ, ó yọ bọ́rọ́ mọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ sì lòun ò fi kú ṣèfàjẹ́ ń títí ẹ̀. Àmọ́ àwọn méjì tó kù ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ó ti tẹ́wọ́ gbà wọ́n. Kọ́lọ̀ ọba Èdùmàrè kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀, káwọn ìjọba wa náà káwọn náà sì sojúṣe wọn láti rí dájú pé wọ́n kásẹ̀ gbogbo ìgbésùmọ̀mí, ìjínigbé gbowó lọ́wọ́ ẹni, kán kásẹ̀ gbogbo ẹ̀ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Èkejì ẹ̀wẹ̀ láàárọ̀ yìí ni o ẹ̀yin èèyàn, Gbegede tún gbiná ní Askri Uba Local Government Area nípínlẹ̀ Borno. Wọ́n ní Musa Government Day Secondary School gangan làwọn atiláwí yìí ni wọ́n lọ ní nǹkan bí aago 9 àárọ̀ yìí ó kù ìṣẹ́jú 15 8:45 a.m. láàárọ̀ òní ni o. Òní tó jẹ́ ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 15 of May 2026 láàárọ̀ yìí làwọn atiláwí yìí ni wọ́n ya bo iléèwé yẹn secondary school ni wọ́n láwọn ọmọ iléèwé yẹn gan gbogbo wọ́n dúró digbí ni wọ́n dúró tán. Ó dàbẹ́ nípa àwọn gan ti ń gbọ́ fìrìnfìrìn pé àwọn bandit máa ń jà. Wọ́n ní lọ́gán tí wọ́n gbúrò wọn báyìí àwọn tó fo window jáde wọ́n fo window jáde, àwọn tó lè fo ẹnu ọ̀nà jáde gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń jáde lọ́kọ̀ọ̀kan léjèèjì ní gbogbo wọn kán lulú igbó lọ. Ẹ wò ó, wọ́n láwọn bandit ò rí kankan mú nínú gbogbo àwọn ọmọ iléèwé yìí o. Nígbà táwọn bandit ti gbìyànjú láti kidnap àwọn ọmọ iléèwé tí gbogbo wọn sì ti jápa ní wọ́n bá kán wọnú ìlú. Ẹ wò ó, wọ́n nínú abúlé yẹn wọ́n jí àwọn èèyàn bíi 6 ni wọ́n jí gbé tí wọ́n sì gbé wọnú igbó lọ. Wọ́n ní àmọ́ o pé wọ́n ti sáré ta àwọn ọmọ ológun, wọ́n ti ta wọ́n lólobó pẹ̀lú àwọn local vigilante, àwọn ọlọ́dẹ. Wọ́n ní gbogbo wọn pátápátá wọ́n ti parapọ̀ tí wọ́n sì ti kán wọnú igbó lọ. Pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní trace àwọn atiláwí yìí, pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní trace wọn lọ o láti rí dájú pé wọ́n tètè rí gbogbo wọn mú. Kódà wọ́n ní wọ́n ti tẹ̀lé wọn dé agbègbè kan tí wọ́n ń pè ní Kìlákà síyà. Wọ́n náà àgbẹ̀ yẹn ń bẹ nípínlẹ̀ Borno. Pókù díẹ̀ báyìí kí wọ́n rá wọn kó. Kọ́lọ̀ ọba Èdùmàrè kó jẹ́ kí wọ́n ti bá wa rí wọn mú o, kó sì dóòlà ẹ̀mí àwọn 6 yìí káwọn bandit má sùn lọ pa gbogbo wọn dànù. Ẹ má bá ń comment
kẹ́ máa like kẹ́sì máa pín káàkiri. ìlérí tiwa làwọn amúṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà láti níjẹ́ kí ti yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.